gómìnà Nasir Idris ti ìpínlẹ̀ Kebbi ó mà ti tú àṣírí ńlá nípa àwọn ọmọléèwé obìnrin tí wọ́n jí kó ní iléèwé ẹ̀ èyí tó di ariwo ńlá lọ́sẹ̀ tó kọjá yìí yan àwọn ọmọléèwé Government Girls Comprehensive Senior Secondary School tó wà ní abúlé Maga ìyẹn oníjọba ìbílẹ̀ Danko Wasagu ní ìpínlẹ̀ Kebbi. Bàbá náà mà ti sọ̀rọ̀ lórí ẹ̀ tó sì jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún ó lọ́wọ́ ka àbòsí nínú, ejò ti lọ́wọ́ nínú, àti wípé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ náà wọ́n fẹ́ fi ba ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórúkọ jẹ́ ni, àti pé àwọn oníṣẹ́bí kan ló wà nídìí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fẹ́ fi ba ti Tinubu jẹ́. Ẹ rántí pé lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, èyí tí í ṣe ọjọ́ 16 nínú oṣù kọkànlá tá a wà yìí, òun ni ariwo ńlá mà sọ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí àwọn Fúlàní apààyàn ajínigbé tíjọba ń pè ní báńdíìtì tí wọ́n ya wọlé ìwé Government Girls Comprehensive Senior Secondary School èyí tó wà lábúlé Maga ní ìlú Danko Wasagu ní ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bá a ṣe sọ tẹ́lẹ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa yìnbọn tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ tí kò dín 25 student tí wọ́n jí wọn gbé wọnú igbó lọ, yàtọ̀ sí pé wọ́n tó fi ìbọn pa igbákejì ọ̀gá àgbà iléèwé náà vice principal kó tó di pé wọ́n kó àwọn ọmọ ọ̀hún ọkùnrin wọn wọgbó lọ. Níṣẹ́ ni ariwo ńlá mà sọ tọ́pọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀, bẹ́ẹ̀ làwọn kan ń jẹ́ kó di mọ̀ wípé gẹ́gẹ́ bí olórí oko orílẹ̀-èdè yìí àti ẹni tí ó jẹ́ apàṣẹ wàá fún gbogbo àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn commander in chief, ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ipò yẹ kó wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ìjínigbé náà. Ṣùgbọ́n ní báyìí ọ̀rọ̀ tó ti bẹ́yìn yẹn o, àṣírí tó ti tú nípa nǹkan tó ṣẹlẹ̀ gan-an ní ìpínlẹ̀ Kebbi nígbà tó ń gbàlejò àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nigerian Labour Congress èyí tí ààrẹ wọn Comrade Joe Ajaero tó síwájú wọn ní ìpínlẹ̀ Kebbi. Ẹni gómìnà Nasir Idris tó mà tó tú àṣírí ńlá nípa ìṣẹ̀lẹ̀ náà. Nínú ọ̀rọ̀ gómìnà Nasir Idris ló jẹ́ kó di mọ̀ pé káwọn oníṣẹ́ ibi náà kan tó wọlé ìwé Government Girls Comprehensive Senior Secondary School wọ́n ti kọ́kọ́ ta àwọn alólobó. Bẹ́ẹ̀ ìlò ni òun pé ìpàdé pàjáwìrì láàrin gbogbo àwọn ẹ̀ṣọ́ ààbò tó wà ní ìpínlẹ̀ Kebbi lórí ọ̀nà àbáyọ àti bí wọn yóò ṣe dènà wàhálà tó ń gbóbọ̀ náà. Ṣùgbọ́n tí gómìnà Nasir Idris wá jẹ́ kó di mọ̀ pé ohun tí kò sì yé òun tó sì jẹ́ kàyéfì ńlá fún òun ni pé ó kù nǹkan bí 40 ìṣẹ́jú táwọn báńdíìtì náà yóò wọnú iléèwé náà láti jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ gbé. Òun ni gbogbo àwọn sójà tó wà ní ibi táwọn afẹ̀míṣòfò náà yóò gbà wọnú iléèwé náà. Níṣẹ́ ni wọ́n mà ti rìn kúrò níbẹ̀, èyí tó ló fi hàn pé bí ẹni pé ẹnìkan ló pàṣẹ fún wọn ìpè kí wọ́n kúrò ní ojú ọ̀nà. Gómìnà Nasir Idris wá jẹ́ kó di mọ̀ pé àwọn ò ní wọ ọ̀rọ̀ náà mìíràn, wọn làwọn ti bẹ̀rẹ̀ wádìí, àwọn gbọ́dọ̀ mọ ẹni tó pe àwọn sójà ọ̀hún láti kúrò lẹ́nu iṣẹ́ tí wọ́n wà títí táwọn báńdíìtì tó fi yá ìwọ iléèwé Government Girls Comprehensive Senior Secondary School ní ìlú Maga láti ráyè àti láti jí wọn gbé lọ.